Stay away from Islamic Sharia law. You thought we don't know what we are saying? Àmọ́ nǹkan tá à ń sọ. Ṣùgbọ́n òní gómìnà Kwara State wá confirm ẹ̀ ó láwọn tó pa àwọn èèyàn over 100 àwọn Islamic jihadists ni àwọn tó ń pààyàn fún Allah àwọn súnà ànábì àwọn ló pa àwọn èèyàn. Gba Sharia mi ò fẹ́ Sharia gba Sharia mi ò fẹ́ Sharia wọ́n sì bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn. Ohun tó fi lè mú wọn kó máa pa àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ní Kwara bẹ́ẹ̀. Mélòó wọ́n lára àwọn tó jẹ́ Christian àbí ó jẹ́ oníṣẹ̀ṣe wọ́n máa yá mútu ẹ̀ ni. Ẹ̀yin èèyàn ẹ máa pariwo síta kẹ́ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni báyìí o radical Islamist ni torí pé àwọn ẹni máa gbàgbọ́dẹ̀ fún yín wọ́n máa fi gbé Sharia wọlé. Sharia bá ti wọlé ẹ̀kú tán nìyẹn o. Ilé ìtàn sọ pé it's not meant for Christian. Lamba ni o Deborah ọ̀pá ní Kánò kò ń ṣe Muslim o. Yorùbá báyìí táwọn Muslim máa ń parọ́ wọ́n sì lè parọ́ jù. Ẹ fẹ́ gbé nǹkan wá nìyẹn ẹ sọ òótọ́ tó wà ń bẹ̀ fún wọn. Ẹ ń parọ́ pé Sharia Muslim nìkan ló wà fún. Irọ́ ni náà tí Sharia yẹn bá ti lè wọlé tọ́ọ̀sì kákan oníwọ̀ wọn di. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bẹ̀rẹ̀ tí mo wá. This is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi ṣẹ́rígbó tuntun rúgbó wà báyìí lórí ọ̀rọ̀ Sharia ní ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn tó ń pa ní Kwara ṣe ti gbọ́ pọ́n ní gọ́vnà Kwara ló confam pé àwọn Muslim jihadists wọn láwọn Christian jihadists o kí la wá kóra wá sí gangan ládùúgbò nǹkan tá à ń rí yìí wọ́n ṣe ń pa lọ́tún bóyá ń pa lọ́sì then àwọn kan tún yìí solicit pé àwọn ń gbé Sharia bọ̀ ní ilẹ̀ Yorùbá àwọn ń gbé Islam bọ̀ ẹ wo bàbá Takuti Jésù ti fárígá báyìí o ó ní kò ń ṣe ẹ̀sìn tí gbogbo agbọ́dọ̀ máa sìn ní ilẹ̀ Yorùbá o ẹ̀sìn eléyìí lágbára ẹja jọgbọ́ lẹ́nu bàbá Takuti Jésù. Ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ènìyàn gbogbo níbi gbogbo ní wákàtí tí a wà yìí tó ti ń gbọ́ fídíò yìí yóò dára fún ojú òní tiẹ̀ ogun ò ní borí ẹ kò ní borí ayé ọmọ ẹ kò ní borí ayé ọkọ ẹ ogun ò ní borí iṣẹ́ ẹ bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé Takuti Jésù TV ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section mo kí yín gidigidi gan nítorí wípé bí a ṣe ń gbìyànjú ká gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ òrùka wọ́n ń try láti máa sọ irọ́ di òtítọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má wo ti èébú tàbí èpè wọn mo tún wá bẹ̀ yín ní ìdàkejì gbogbo ẹni tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ I repeat tọ́lọ́run bá fún ẹni orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan bá ti wá sórí péjì wa tó wá ṣépè àwa ò ní block wọn ò ní yọ wọn ò ní delete wọn tó bá ti wá tó wá ṣépè àbó sọ́ra dáradára ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ ní èpè gidi ní ẹnu kódà tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó ní àfọ̀ṣẹ tó gbóná this is the time kì í ṣe time tí wọ́n bá wọn ṣe debate kì í ṣe time tí wọ́n bá wọn ṣe dialogue ẹni tó bá máa change tó máa ronú pé wà dànù wọn àwọn èèyàn ó gbọ́rọ̀ wọn ní wá kọ́mẹ́ǹtì burúkú wọ́n á jókòó wọ́n á ronú sọ̀rọ̀ yẹn wọ́n á wá lọ gbá research lé lórí tẹ́bàtí náà tó ń kọ́mẹ̀ntì burúkú àwọn tó ń ta oògùn olóró nu wọn àwọn amúgbó nu wọn àwọn ọmọ ilé kéwú tí wọ́n ń rán níṣẹ́ ibi tí wọ́n lọ ń gorí gápá àwọn náà ń wá sí orí péjì wa tán wá ń bí èbú ṣépè yẹn ètò ẹ bá máa fún lépè ẹ fún lépè tinútinú tó jẹ́ wípé tí ó fi kú tìrantìran kò ní bọ́ nínú rẹ̀ ẹ kíyèsí òpùrọ́ ni wọ́n ṣẹ̀ àní òpùrọ́ ni wọ́n apànìyàn ni wọ́n ẹ jẹ́ gbọ́ kí ni Bíbélì sọ in the book of John chapter 8 ìwé ìrere ti John chapter 8 verse 44 ó ní ti Sátánì èṣù bàbá wọn ó ní ẹ̀yin ṣe ti Sátánì èṣù bàbá yín ní ẹ̀yin ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bàbá yín ó ní ẹ̀yin sì ń fẹ́ ṣe apànìyàn apànìyàn ni òun ṣe ní àtètèkọ́ṣe kò sì dúró nínú òtítọ́ nítorí kò sí òtítọ́ nínú rẹ̀ nígbà tí ó bá ń ṣèké nínú ohun tirẹ̀ ti ara rẹ̀ ó ní ó ń sọ nítorí èké ni àti bàbá àwọn èké. That's what Bible said. Ẹjọ́ torí Ọlọ́run tí a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ ogun akawa mọ́lé lójijì irọ́ làwọn wọ̀nyí máa pa wọ́n máa tó bẹ̀rẹ̀ àwẹ̀ wọn báyìí wọ́n á wá pàtẹ àwọn wáàsí burúkú àwọn lẹ́kṣọ̀fù bẹ́ẹ̀ nìkan bá fariwo dí ọlọ́ládùúgbò ìwọ̀n náà kó spíkà síta kọ́ máa play Paso àti Òṣùpá wo má jẹ́ kí ẹnikẹ́ni pa àlàáfíà àdúgbò ẹ̀ lára mo wí fún ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ẹni sọ nípa Sharia law tí wọ́n ń gbé bọ̀ tí wọ́n fi ń pa irọ́ ẹ jẹ́ ká sáré gbọ́ fídíò tó wà ní òkè mi ẹ jẹ́ ká gbọ́ ní kíákíá ẹ jẹ́ á gbọ́ ohun tí ẹni sọ nípa wọn. Stay away from Islamic Sharia law. You thought we don't know what we are saying?
á mọ nǹkan tá à ń sọ. ṣèbí òní gómìnà Kwara State wá confam ẹ̀ yẹn ó láwọn tó pa àwọn èèyàn over 100 àwọn Islamic jihadists ni àwọn tó ń pààyàn fún Allah àwọn súnmọ́ ànábì àwọn ló pa àwọn èèyàn gba ṣàríà mi ò fẹ́ ṣàríà gba ṣàríà mi ò fẹ́ ṣàríà wọ́n sì bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn. ohun tó fi lè mú wọn kó máa pa àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ní Kwara bẹ́ẹ̀ mélòó wọ́n lára àwọn tó jẹ́ Christian àbí ó jẹ́ oníṣẹ̀ṣe wọ́n máa yá mútu ẹ̀ ní. ẹ̀yin èèyàn ẹ máa pariwo síta kẹ́ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni báyìí o radical Islamist ni torí pé àwọn èèyàn máa gbàgbọ́dẹ̀ fún yín wọ́n máa fi gbé ṣàríà wọlé ṣàríà bá ti wọlé ẹ̀kú tán nìyẹn o. ilé ìtàn sọ pé it's not meant for Christians lamba ni o Deborah tó pa ní Kánò kò ń ṣe Muslim o yóò mọ wáyé táwọn Muslim máa ń parọ́ wọ́n sì lè parọ́ jù ẹ fẹ́ gbé nǹkan wá nìyẹn ẹ sọ òótọ́ tó wà ń bẹ̀ fún wọn ẹ̀ ń parọ́ pé ṣàríà Muslim nìkan ló wà fún irọ́ ni náà tí ṣàríà yẹn bá ti lè wọlé tọ́ọ̀sì kákan oníwọ̀ wọn di o ẹ̀yin èèyàn má jẹ́ kí ṣàríà wọlé Yorùbá o gómìnà wọn ló ń confam pé àwọn tó ń pa àwọn èèyàn Muslim náà ni wọ́n ṣùgbọ́n àwọn tó máa ń pààyàn fáláà ni jẹ́ pé tó bá ń pààyàn báyìí wọ́n máa pariwo Allahu Akbar wọ́n á sì máa pààyàn Allahu Akbar má jẹ́ kó tọ̀ yín wípé ṣàríà yẹn is meant for Muslim alone irọ́ ni o bí tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn o tó bá wọ̀ pé ó nílò ṣàríà o fẹ́ràn ṣàríà dáadáa lọ sí Gombe lọ sí Sokoto lọ sí Kano lọ sí àwọn ìlú bẹ́ẹ̀ yẹn tó bá fìlà wípé o wà satisfy kúrò Nàìjíríà lọ Afghanistan nílẹ̀ Yorùbá fẹ́ ṣàríà lọ thank you. Kábíyèsí Olódùmarè sẹ́rí tí báìbù confam pé bàbá onírọ́ ni wọ́n apànìyàn ni wọ́n èké ni wọ́n ẹ jọ̀wọ́ ẹ máa tú wọn láṣìírí níbi tẹ́ bá ti rí wọn mo ti sọ pé back to back ni máa máa fún wọn báyìí tó bá ṣeéṣe máa sọ di oògùn òyìnbó fún wọn ìkan láàárọ̀ ìkan lálẹ́ ìkan láàárọ̀ ìkan lálẹ́ títí tí gbogbo àṣírí wọn fi tú àwọn pílánì tí wọ́n ní fún ilẹ̀ Yorùbá àbí fún Nàìjíríà kì í ṣe pílánì gidi mùsùlùmí Ọlọ́run ò ní gbà yín láàyè pẹ̀lú iṣẹ́ ibi ẹ ṣé ẹ bá mi ṣe ẹ lọ́pọ̀lọpọ̀ èyí tó bá gbórí wá ẹ la pọ́npọ́ èpè mọ́ lórí àlàáfíà fún yín. God bless you all in the mighty name of Jesus Christ. Amen. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.